Ní orúkọ Jésù Kristi tó ṣe iyebíye la kí wa káàbọ̀ sí ìsìn tòní. A sì gbàdúrà wípé Jésù Kristi Olúwa wa yóò bá wa pàdé nínú ìsìn yìí. A ó bẹ̀rẹ̀ sí nígbàtí a máa kọrin nínú ìwé orin mímọ́, orin 405. Nípa Ọlọ́run ni èmi ó máa yin ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ni èmi ó gbẹ́kẹ̀ mi lé. Èmi kì yóò bẹ̀rù kí ilẹ̀ ẹran ara lè ṣe sí mi. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Bí a ti tọ̀ Ọlọ́run mímọ́ wá, a rí pé a ti dẹ́ṣẹ̀, a sì ti kùnà ògo rẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a fi ìrẹ̀lẹ̀ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa fún ní ìkúnlẹ̀. Ká sì máa wí pé Ọlọ́run onídàájọ́ òdodo àti bàbá aláàánú, a jẹ́wọ́ pé a ti dẹ́ṣẹ̀ sí ọ ní èrò, ọ̀rọ̀ àti ìṣe. A gbà pé àwa ni ó fa ẹ̀ṣẹ̀ tí a dá. Ṣàánú fún wa, a bẹ̀bẹ̀ kí o sì dáríjì wa nípa ìfẹ́ tí o ní sí wa nínú Jésù Kristi, ẹni nítorí wa tí ó kú tí ó sì jíǹde fún wa ní ìrònúpìwàdà tòótọ́ nípa agbára ẹ̀mí mímọ́ rẹ̀, kí o fún wa láti kọ àwọn ọ̀nà búburú wa sílẹ̀, kí a sì sìn ọ́ ní ọ̀tun ìwà. A béèrè yìí nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Àmín. Kí Olódùmarè àti Ọlọ́run aláàánú fún yín ní ìdáríjì àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín gbogbo. Kí ó fún yín ní ààyè láti tún ìwà ayé yín ṣe. Kí ó sì fún yín ní oore ọ̀fẹ́ àti ìtùnú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbàtí a mọ̀ pé Ọlọ́run ti dáríjì wa nítorí Jésù ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú fún wa, ẹ jẹ́ kí a júbà rẹ̀, kí a sì máa wí pé tí ó jókòó ní orí ìtẹ́ àti ọ̀dọ́ àgùntàn náà, àmín, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá, agbára àti ipá ni fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ìwọ ti ṣe rere sí àwọn ìránṣẹ́ rẹ, Olúwa. Ìbùkún ni fún ọ, Olúwa. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí wa ní ẹsẹ̀. Sáàmù ìkẹrìndínlọ́gọ́ta, Psalm 56. Ọlọ́run, ṣàánú fún mi, nítorí ènìyàn fẹ́ gbé mi mì. Ó ń bá mi jà lójoojúmọ́, ó ń ní mi lára. Àwọn ọ̀tá mi fẹ́ gbé mi mì lójoojúmọ́, nítorí àwọn tí ń fi ìgbéraga bá mi jà pọ̀. Nígbà tí ẹ̀rù bá ń bà mí, èmi ó gbẹ́kẹ̀lé ọ. Nípa Ọlọ́run ni èmi ó máa yin ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ni èmi ó gbẹ́kẹ̀ mi lé. Èmi kì yóò bẹ̀rù kí ni ẹran ara lè ṣe sí mi. Lójoojúmọ́ ni wọ́n ń lọ ọ̀rọ̀ mi. Ibi ni gbogbo ìró inú wọn sí mi. Wọ́n kó ara wọn jọ, wọ́n bá, wọ́n ń kíyèsí ìrìn mi, wọ́n ti ń ṣọ́nà ọkàn mi. Wọ́n á ti lè ti ipa àìṣedéédé là ní ìbínú wọ́ àwọn ènìyàn náà já tilẹ̀. Ọlọ́run, ìwọ ń ka ìrìnkiri mi, fi omijé mi sínú ìgò rẹ, wọn kò wá sí nínú ìwé rẹ bí?
ní ọjọ́ tí mo bá kígbe, nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà. Èyí ni èmi mọ̀, nítorí pé Ọlọ́run wà fún mi. Nípa Ọlọ́run ni èmi ó máa yin ọ̀rọ̀ rẹ̀, nípa Olúwa ni èmi ó máa yin ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ni èmi ó gbẹ́kẹ̀ mi lé, èmi kì yóò bẹ̀rù. Kí ni ènìyàn lè ṣe sí mi? Ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lára mi. Ọlọ́run, èmi ó fi ìyìn fún ọ, nítorí pé ìwọ ni ó ti gba ọkàn mi lọ́wọ́ ikú. Ìwọ kì yóò á gba ẹsẹ̀ mi lọ́wọ́ ìṣubú. Kí èmi kí ó lè máa rìn níwájú Ọlọ́run ní ìmọ́lẹ̀ àwọn alààyè. ìrere ti Jésù Kristi Olúwa wa gẹ́gẹ́ bí a ti ọwọ́ Lúùkù kọ sílẹ̀ orí ìkẹrìndínlógún. A ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àlùkò, aṣọ àlà dáradára, a sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́. Alágbe kan sì wà tí à ń pè ní Lásárù, tí wọ́n máa ń gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀. Ó kún fún egbò, òun a sì máa fẹ́ kí a fi ẹ̀rún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọ́n sì fà á ní ojú egbò là. Ó sì ṣe alágbe kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí ọkàn àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sìn ín. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró. Ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárù ní ọkàn àyà rẹ̀. Ó sì ké, ó wí pé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó lè tẹ òrùka rẹ̀ bọ̀ mí, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wí pé, ọmọ, rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀, àti Lásárù ohun búburú. Ṣùgbọ́n ní ìsinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń joró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gbun ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ máa ba lè ré kọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí ó rán lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5 kí ó lè rò fún wọn, kí àwọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún un pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí wọn kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́ Ábúráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọn ó ronú pìwàdà. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú jáde. Èyí ni ọ̀rọ̀ Olúwa.
gẹ́gẹ́ bí ẹbí kan nínú Kristi, ẹ jẹ́ ká dìde dúró láti jùmọ̀ jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa. Mo gba Ọlọ́run Baba Olódùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run ayé. Mo gba Jésù Kristi gbọ́, wọ́n bí rẹ̀ kan ṣoṣo Olúwa wa, ẹni tí a fi ẹ̀mí mọ́ lóyún, ẹni tí a bí nínú Màríà wúndíá, ó jìyà lọ́wọ́ Pọ́ntù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébùú, ẹni tí ó kú tí a sì sin, ó sọ̀kalẹ̀ rẹ̀ ipò kú ní ijọ́ kẹta, ó jíǹde kúrò nínú òkú, ó re òkè ọ̀run, ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Baba Olódùmarè. Ibẹ̀ ni yóò tún máa ṣe ìdájọ́ ààyè wọn òkú. Mo gbà ẹ̀mí mímọ́ gbọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run, ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde kúrò nínú òkú àti ìyè tí kò ní pẹ̀kun. Àmín. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Àdúrà fún ọ̀sẹ̀ yìí. Ọlọ́run Olódùmarè, ó ti kọ́ wa nípasẹ̀ ọmọ rẹ pé ìfẹ́ ni àkójá òfin. Fífúnni kí a lè fẹ́ ọ tọkàntọkàn, kí a sì fẹ́ràn ẹnìkejì wa bí ara wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ará nínú Olúwa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí. Ipòkípò tó bá wà, fẹ̀mí ìmoore rẹ hàn sí Ọlọ́run. Sọ fọ́lọ́run pé bàbá o ṣé o, o ṣé tó ń tọ́jú mi o. Kí ìbá ṣe pé ìwọ ni ẹni tí ẹni ní ìbá jẹ́ lákòókò yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sọ fún Olódùmarè wípé o ṣé o. Dúpẹ́ ibi tó ti bẹ̀rẹ̀. Dúpẹ́ ibi tó Ọlọ́run bá ọ dé. Dúpẹ́ ibi tó tún tẹ̀ síwájú. Dúpẹ́ nínú ìdúpẹ́ rẹ, Ọlọ́run ó tún ṣe rere mìíràn fún ọ. Gbàdúrà kó sọ fún Olúwa, bàbá o ṣé o kú ìtọ́jú mi o. Tí ìbá ṣe nípa rẹ, mi ò lè débi tí mo dé. Sọ fún Olódùmarè, bàbá máa dára sí mi o. Bàbá, bó ṣe ń ṣe inú ayé mi, má mà dáwọ́ rẹ̀ dúró. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ ibi tó ti bá mi dé o. Ìwọ náà ló tún lè bá mi tẹ̀síwájú. Dúpẹ́, dúpẹ́, dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣetán láti tún ṣoore fún ọ. Bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni kó máa sọ fún Ọlọ́run wípé Olúwa, mi ò lágbára kan lẹ́yìn rẹ o. Olúwa, ìwọ ló lè sọ agbára mi di rere. Ní pàtàkì nínú ọ̀sẹ̀ yìí, mo fẹ́ kó tẹ̀ mí síwájú tọmọtọmọ ní. Gbàdúrà fún ìtẹ̀síwájú lórí ẹbí rẹ, lórí ọ̀nà rẹ gbogbo. Sọ fún Olódùmarè, ìwọ ló lè bá mi ṣe o. Tó bá bá mi ṣe, tó bá ṣe yọrí, màá pàtẹ́wọ́, màá fò sókè, màá kọrin ọpẹ́ sí ọ. Sọ fún Olódùmarè, gbogbo ohun tí ò ti ṣe ṣe nínú ẹbí rẹ, gbogbo ohun tí ò ti ṣe ṣe ní gbogbo ọ̀nà rẹ, sọ fún Olódùmarè, Olúwa máa bá mi ṣe o. Bá mi yanjú rẹ, mi ò lágbára mìíràn o. Tọrọ ìbùkún Ọlọ́run ní pàtàkì nínú ọ̀sẹ̀ yìí. Sọ fún Ọlọ́run wípé kó wá sínú ayé rẹ, kó ṣe rere. Tọrọ fún àlàáfíà ní pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà, ní ìpínlẹ̀ wa. Sọ fún Olódùmarè wípé kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó gbàkóso, kí ogun kó má ṣe wọ ìlú, kí àìsàn búburú kó má ṣe wọ ìlú, ká máa gbé ní àlàáfíà. Bí o fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run, sọ fún Jésù lákòókò yìí. Bó o ṣe fẹ́ kórí, ó ṣetán láti ṣe fún ọ. Bàbá, dúpẹ́ lọ́wọ́ rẹ, a gbé ọ̀gá láàárọ̀ yìí, nítorí pé a ti kó gbogbo àníyàn wa síwájú rẹ, a sì mọ̀ ipò ọ̀dọ̀ rẹ láti lè rójútùú sí gbogbo rẹ̀. Bá a ṣe béèrè gẹ́lẹ́, Olúwa ṣe fún wa o. Nígbà tó bá ṣe tán, ẹ̀mí ìmoore, Olúwa jẹ́ ká lè fi hàn sí ọ. A máa dúpẹ́ lọ́wọ́ rẹ títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. À ń tẹ̀síwájú nígbà tí a máa kọ orin nínú ìwé orin mímọ́, orin 412. Thank you.
la kí yín káàbọ̀ sí orí ètò ìsìn ní ọjọ́ ìsinmi tòní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti wà pẹ̀lú wa, tó ti ń darí wa nù gbogbo. Àdúrà wa sì ni wípé ẹ̀mí mímọ́ rẹ̀ yóò túbọ̀ máa darí wa sí ni. Ní èní, mo fẹ́ ká wo ìtàn kan tí Jésù tó sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nínú ìwé Lúùkù orí 16 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19 títí dé ìparí. Ìtàn náà, ìtàn Lásárù àti ọlọ́rọ̀ òun ni. Tí a bá wo ìtàn yìí dáadáa, a rí wípé ọlọ́rọ̀ kan wà tí Lásárù gbé tó ń dúró níwájú ilé ẹ̀, ṣùgbọ́n tí kò náání Lásárù. Ebi ń pa Lásárù, egbò wà lára ẹ̀, kò ṣe nǹkan kan sí, ó ń jẹ gbádùn lọ. Ṣùgbọ́n nígbà tí ikú dé tó gbé Lásárù lọ sọ́run, ikú náà dé sọ́lọ́rọ̀, ó gbé lọ sínú iná. Ìgbà tó wá ń jìyà ń bẹ̀, ó wá rántí wípé Lásárù wà lọ́kàn, ó rí lọ́kàn bí tóun ti ń jẹ gbádùn. Ó wá ní pé kó ti ka ọwọ́ ẹ̀ bọnú omi kó wá fi kàn án létè. Tá bá wo ìtàn yìí, ó ṣeéṣe káwọn kan máa rò wípé Jésù Kristi ń sọ pé àwọn ọlọ́rọ̀ ò lè lọ sí ọ̀run ayérayé. Kì í ṣe ohun tí Jésù ń sọ fún wa nìyẹn. Ohun tí Jésù ń sọ fún wa ni wípé ìhàwó la kọ sí ọmọnìkejì wa. Irú àwọn nǹkan wo là ń ṣe láti ran àwọn tó wà yíká wa lọ́wọ́? Kò sí ẹnikẹ́ni tí ò ní èèyàn kan tàbí kejì tí ó lè ràn lọ́wọ́. Àwọn tí Jésù ń bá sọ̀rọ̀ yìí, àwọn Farisí, tá bá lọ síwájú, tá bá wo orí ẹsẹ̀ 14 ń bẹ̀, ó ti sọ̀rọ̀ wọn kọjá nípa pé wọ́n fẹ́ràn owó jù. Ọ̀pọ̀lọpọ̀ nu wa ló háwọ́ tó jẹ́ wípé àti ran ọmọnìkejì wa lọ́wọ́ ó ṣòro fún wa. Àti fohùn kan tọ́lọ́run fi dá wa lọ́lá sílẹ̀ ó ṣòro fún wa. Àfi ká pamọ́ra, àwa nìkan náà ni. Irú nǹkan báyìí ni Jésù Kristi sọ̀rọ̀ ń pa, tó dẹ̀ ń sọ fún wa pé ká ṣọ́ra bá ṣe ń lo ọrọ̀ wa láti máa ran àwọn ọmọnìkejì wa. Mo tún bèèrè lẹ́ẹ̀kan sí, àwọn tó wà yíká ẹ, ǹjẹ́ ò ràn wọ́n lọ́wọ́? Ǹjẹ́ ò ń lo ohun ní ẹ láti ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá wá bá ẹ fún nǹkan kan àbí kejì? Ǹjẹ́ ò tiẹ̀ ń lò? Ẹlòmíì lè ní èmi kẹ̀, mẹ̀kúnnù lèmi náà. Kò sí ẹnikẹ́ni tí ò ní èèyàn kan tó lè ràn lọ́wọ́ àbí ẹnì kejì tó lè ràn lọ́wọ́. Tó bá wò bó ti wù kó rí, èèyàn kan tún sì wà tó lè ràn lọ́wọ́. Ìgbà míì kì í tiẹ̀ ń ṣe owó, torí tá bá wo gbogbo ìhìnrere Lúùkù orí 16 yìí, a rí pé níbẹ̀rẹ̀ arákùnrin nì tó jẹ́ òjíṣẹ́ tí ọ̀gá ẹ̀ fẹ́ lé lọ, ó lo ọgbọ́n orí ẹ̀ láti fi ran àwọn míì lọ́wọ́. Kí ni àwọn nǹkan tọ́lọ́run ti fún ẹ tó lè fi ràn yàn lọ́wọ́? Ẹlòmíì ó ní ẹsẹ̀ láti máa rìn káàkiri, ẹ̀rọ bá wa ṣe báyìí, ẹ̀rọ ṣe báyìí. Ǹjẹ́ ò ń lò ó fún ògo Ọlọ́run? Ẹlòmíì Ọlọ́run fún lọ́gbọ́n, bóyá tíṣà ni tó mọ̀ nípa ìjìnlẹ̀ mathematics. Àwọn ọmọ kéékèèké lè wà ládùúgbò ẹ. Ǹjẹ́ o ti ẹ ronú àti ràn wọ́n lọ́wọ́ pé bóyá kó o ṣe ìrẹsì láì jẹ́ kó o gbowó? Àti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ẹ nígbà táwọn ọmọ yẹn di nǹkan níjọ́ iwájú, wọ́n rántí wọn padà. Irú àwọn nǹkan wo lọ́lọ́run kó sí ẹ lọ́wọ́ kí o ń lò wọ́n fún? Owó yìí náà a ti rí wípé ó pẹ́ ó yá ni gbogbo ẹ̀ la máa fi sílẹ̀. Kò sí ni afẹ́ ni akọ̀ ni, ikú á dé ńjọ́ kan. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí ọlọ́rọ̀ yìí. Ó jẹ gbádùn láyé, ó lọ jìyà lọ́run. Lásárù jìyà láyé, ó lọ jẹ gbádùn lọ́run.
ìtàn míì tún wà nínú ọ̀rọ̀ yìí tó yẹ kí a ṣe àkíyèsí ká má ṣì nǹkan tí Jésù ń sọ fún wa ká má ṣì mọ̀ torí àwọn mìíràn ní pé àwọn ọlọ́rọ̀ wọn lọ sọ́run àpáàdì ni ó lè jìyà láyé kó tún jìyà lọ́run ọ̀rẹ́ mi tó o bá ti ní Jésù nígbésí ayé ẹ ó lè jìyà láyé kó tún jìyà lọ́run bẹ́ẹ̀ náà ni ó lè jẹ̀gbádùn láyé kó tún jẹ̀gbádùn lọ́run tó bá ní Jésù nígbésí ayé ẹ. Abraham bàbá wa ńgbà tó wà láyé ó jẹ́ ọlọ́rọ̀ tá a mọ̀ dáadáa ó tún wà lọ́dọ̀ Ọlọ́run ó tún ṣì ń gbádùn sí bẹ́ẹ̀ ni. Ohun tí mo fẹ́ fún ẹ ni pé nínú ìgbésí ayé ẹ kó o ní tẹ̀síwájú kí nǹkan máa lọ dáadáa fún ẹ. Ìwé John 3 ló ti sọ fún wa pé ará mo fẹ́ kí ẹ̀yin kẹ́ máa tẹ̀síwájú bí ẹ̀mí yín ṣe ń tẹ̀síwájú kí gbogbo ẹ̀ máa dáa fún yín. Nǹkan tó wu Ọlọ́run nìyẹn pé ní ilé ayé yìí kì í ṣe pé ká kọ̀ jìyà lásán ó fẹ́ ká gbádùn náà. Ayé àìnípẹ̀kun ti bẹ̀rẹ̀ láti bíbá ẹ̀ ayé dáradára ti bẹ̀rẹ̀ láti bíbá ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tá à ń ṣe náà ó ní díẹ̀ láti kónú ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ni pé kéèyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi. Ayé tí ò bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi asán lórí asán Bíbélì ní asán ni. Mo fẹ́ kó o yẹ ara rẹ wò báwo ni ìbáṣepọ̀ ẹ pẹ̀lú Kristi ṣe rí. Ǹjẹ́ o ní Kristi nínú ìgbésí ayé ẹ? Ǹjẹ́ Kristi tiẹ̀ ti jọba lọ́kàn ẹ? Tó o bá máa bá Kristi rìn ó ṣe ní láàánú pé kì í ṣe pé wàá kọ́ jìyà láyé nìkan ìyà ńlá tún bẹ lọ́run fún ẹ tí wàá lọ jẹ nínú iná àjò márùn pin tó ń jó pẹ̀lú sọ́fọ́rù. Olúwa ò ní fẹ́lẹ́ ìṣe ìpín ẹnikẹ́ni nínú wa. Bó ṣe ń gbọ́ mi lọ́jọ́ òní yẹ ara rẹ wò báwo ló ṣe ń lo àwọn ohun òní tọ́lọ́run fún ẹ láti tún máa ran àwọn tó wà káàkiri àdúgbò ẹ lọ́wọ́. Tó o bá jẹ́ àgbẹ̀ àwọn èrè oko ẹ ǹjẹ́ o tiẹ̀ fi ń ran àwọn aláìní lọ́wọ́ nínú ẹ̀? Gbogbo ẹ̀ ìwọ nìkan ló kó gbogbo ẹ̀ tó fẹ́ jẹ gbogbo èrè bẹ́ẹ̀ yẹn. Ìwọ tọ́lọ́run dá lọ́lá tó o ní ilé iṣẹ́ ńlá ǹjẹ́ o fi ń ran àwọn èèyàn lọ́wọ́? Lẹ́nu ọjọ́ mẹ́ta la lọ sí àwọn chọ́ọ̀chì wa kan nínú oko méjì. Àwọn tó fún wa lówó ta fi ṣe wọn ń ṣọmọ dáòsìsì wọn ń ṣọmọ ọ̀fẹ́ ṣùgbọ́n nínú ọrọ̀ tọ́lọ́run fún wọn wọ́n rántí iṣẹ́ Olúwa wọ́n dẹ̀ náwó sí wa Olú jẹ́ kó ṣeé ṣe báyìí. Báwo nìwọ náà kí nìwọ náà máa tiẹ̀ kà pé o ti ṣe? Ọ̀rọ̀ ìní ó ń pè ẹ́ níjà nídìí iṣẹ́ kó tú yẹ ara rẹ wò kó wo nǹkan tó lè ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ lọ torí ìyẹn ni kókó tó tún wà nínú ibi tá a kà yìí ó ní pé ǹjẹ́ o ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi? Ǹjẹ́ o ti gba Kristi sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ? Tó o bá tí ì gbà àsìkò tó fún ẹ láti yí padà kó o tọ̀ Jésù lọ. Àdúrà mi dẹ̀ ni wípé bó ṣe ń tọ̀ Jésù lọ láàárọ̀ ẹ̀ Jésù á gbà ọ́ á ṣe ohun tí í ṣe tiẹ̀ láṣẹ pé kò ní ṣòro ṣe fún ẹ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbígbà. Ẹ̀mí mọ́ Kristi kò ní dágbére fún ẹ á máa wà pẹ̀lú ẹ ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí mímọ́. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún eléyìí tí a ti fi etí wa gbọ́ lónìí. Lórúkọ Jésù kò ní dìde sí wa ní ìdájọ́. A kí gbogbo àwa tá a farabalẹ̀ láti wà nínú ìsìn yìí lákòókò yìí. Ẹ jẹ́ kí gbogbo wa ká fi sọ́kàn láti máa ṣe ojúṣe wa ní pàtàkì nínú ilé ìsìn wa gbogbo. Bá a ṣe ń ṣe ìbùkún Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. A pè bàbá wa bíṣọ̀bù aláṣẹ láti wá rọ̀jò àdúrà lé wa lórí. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin ènìyàn Ọlọ́run pẹ́ kú sí mi. Mo fẹ́ rán yín létí ètò kan tá a tún ti gbé kalẹ̀
òun náà ni ètò ẹ̀kọ́ bíbélì ní gbogbo ọjọ́ Sunday nírọ̀lẹ́ láago 6 nírọ̀lẹ́ lórí station Orísun FM. A ti gbé ètò ẹ̀kọ́ bíbélì wa, a fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ máa gbọ́ ètò yìí, á ṣe àǹfààní fún wa ní gbogbo ọjọ́ Sunday láago 6 nírọ̀lẹ́. Á dára fún yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa láti máa gbọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Àlàáfíà Ọlọ́run tó ta òye gbogbo ènìyàn yọ kó pa yín láyà wọn ọkàn mọ́ ní ìmọ̀ òun fẹ́ ti Ọlọ́run àti ti Jésù Kristi olùgbàlà wa, àti ìbùkún Ọlọ́run Olódùmarè, ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kó máa wà pẹ̀lú wa, kó máa darí wa nínú gbogbo látòkè lọ àti títí láéláé. Orin ìparí ìsìn, orin nínú ìwé orin mímọ́, orin 587.